ẹnìkan ń pàtàn bàtàbàtà, ẹnìkan ń pa ìtàn ìtàn ọ̀tẹ̀. Ó fẹ́ sọ wípé Ìwó kọ́ ni Islam kọ́kọ́ wà nílẹ̀ káàró òjìrè, ó wá ń pa ìtàn bàtàbàtà èsì ọ̀rọ̀ ẹ̀rí. Ó ń tọ̀hún ọgọ́ sí nǹkan mẹ́ta tó jẹ́ fact. Alákọ̀ọ́kọ́ ni wípé ní tó fẹ́ fi takò Ìwó òun náà ni mọ́sálásí tí wọ́n kọ́ ní 1550 sí Ọ̀yọ́lé, mọ́sálásí tí wọ́n kọ́ ní 1550 sí Ọ̀yọ́lé. Ó ní mọ́sálásí alákọ̀ọ́kọ́ tọ́kọ́ wà nílẹ̀ Yorùbá, ó ní mọ́sálásí ni. Gbogbo òwe tó bá fẹ́ kàlé lórí àtàwọn tó bá fẹ́ bi léèrè lọ béèrè. Kò sónù sínú ẹ̀kan nígbàhùn nílùú Ọ̀yọ́, Ọ̀yọ́lé ni wọ́n ń pè bẹ̀. Ọ̀yọ́lé gangan ní ìgbà tí wọ́n sọ̀rọ̀ kò sí tí ń jẹ́ Ọ̀yọ́lé, ó ti tú. Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹfà ní ń bẹ ń bi tẹ́ rí hùn. Ọ̀yọ́ tẹ́ rí tẹ́ ń jọba tuntun ń bẹ yìí, Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹfà nù. Ọ̀yọ́lé ò sí mọ́, mọ́sálásí 1550 ní ò sí mọ́. Mọ́sálásí 1550 gbogbo bí wọ́n bá ti sọ pé òun náà kọ́kọ́ sílẹ̀ Yorùbá, wọn ò ní fún àwọn àjòjì tí wọ́n yé ṣe Yorùbá, àwọn àjòjì mùsùlùmí tí wọ́n á ṣòwò tí wọ́n yé ṣe Yorùbá náà kọ̀ fún. Yorùbá kan báyìí ò sì kírun bẹ̀. Ẹni yẹn tó wá ta bótobòtò kan, ó ní Ṣàngó tó jẹ́ tó lé ẹ̀gbọ́n rẹ̀ kúrò lórí oyè tó fi àgbàjọba, ó lóun gan nígbà tó fi wà ní ọ̀dọ̀ àwọn ṣé àánú pé ni orí Islam ọmọ ṣe Islam ó wò. Ṣàngó ẹlẹ́bọ ni tí máa yọná lẹ́nu. Ṣàngó ọkọ Ọya ìyàwó ẹbọ ni, òun náà ẹlẹ́bọ ni, abẹ́ẹ̀kọ́ ni. Ṣàngó ó pokùnso ni, kò sí tó kan Ṣàngó àti mọ́sálásí olódò, kò sí tó kan Ṣàngó àti kíni ẹwà ọmọ knockout. Ẹni tá a wí yìí ọmọ ń pẹ́ rẹ̀ ní àwọn ọmọ bàbá Ṣéga Ádámà pé òun fẹ́ràn bàbá Ádámà. Bàbá Ádámà àlè lórí lọ́sọ yìí pé Islam ti wà ń lu Ìwó kí Islam tó wà ńlọrin. Kódà Usman Dan Fodio kìí ṣe jihadi ẹ̀ tí Islam ti wà ń lu Ìwó. Bàbá Ṣéga Ádámà ló sọ pé mọ́sáṣí àkọ́kọ́ ńlẹ̀ káàró òjíire kẹ́dà ìwé Ṣéga Ádámà mi àwọn kọ̀wé bí oríṣi bíi mélòó mi náà àná ṣe ìsbáàtù ẹ̀. Kódà bàbá lórí gọ́gù béèrè pé mọ́sálásí alákọ̀ọ́kọ́ tọ́jẹ́ ti mọ́sálásí mùsùlùmí Yorùbá, má sọ pé àwọn fọ́rínà ó wáyé pé fọ́rínà àwọn ọbọ̀ ó gbé ọ̀lọ̀ sọ́yọ̀ Ọ̀yọ́lé tàwa rí kò sọ́yọ̀lé mọ́. Nọ́mbà 2, mọ́sálásí ń gòrò sí mọ́. Mọ́sálásí Ṣéga Ádámù júwe iná ìṣẹ́lá mosque ten wí. Kódà ìtàkàn bẹ táwọn ọlọ́run ọba lè mọ́ láìpì tó bẹ́ẹ̀. Kó tó di 1650 15 kankan Islam ti wà ń wò. Àwọn tẹ́lẹ̀sì ń ṣe Islam níwò wọn ní mọ́sálásí. Ṣùgbọ́n most prominent mosque tó bá jáde sí tí gbogbo òun náà follow tí wọ́n mọ̀ tó gbajúmọ̀ jù Ṣéga mosque ń lọ́wọ́ wọ̀tàn. Èyí tá a tún fi ń pàtàkì pé àwa làgbàyé yìí nílẹ̀ káàró òjìrè yìí, òun gan a tó ti ń ṣe Islam kò tó dìgbà wọn a sì kéwù nílọrin. Ké Awúsá lọ́kọ̀ àníkéwù, kéwù Ìwó Awúsá ló sì kéde lọ́kọ̀ wa ń kéwù. So àgbà Ọlọ́run ló ṣe alágbà bẹ́ẹ̀. Ẹ̀rọ amọ́ tó burú jù Ọ̀yọ́ tó wá ń jù eléyìí sí ó lè fi ẹ̀sìn ará òwò tiẹ̀. Ọ̀yọ́ Ṣàngó ẹbọ ń lọ ni, inú yóò bàjẹ́ pé ọba tó ń lọ náà ẹsẹ̀ jẹ́ pé bá Christian ni kí lè fẹ́ bá jẹ́ sí ìbẹ̀wò léwó. Ta ló lè jẹ Aláàfin tí ò ní di ẹbọ? Mùsùlùmí ìwò lè fẹ́ mú wá kọ́ wá jẹ Aláàfin tí ò ní dóòsà. Ṣé Aláàfin náà kọ́ ní Ṣàngó ni? Aláàfin ìtọ́ lọ bọ́yá náà tó dàgbà jù ní ìyàwó ẹ̀ tí ó bá jẹ́ pé òun ni àkọ́kọ́, gbogbo Àlùkùránì ní ń bẹ lórí ẹ̀. Aláàfin gan máa fi proud pé ìyàwó mi yìí kọ́ hápò àníta, ṣùgbọ́n òun ló wà ní kí a gbogbo ṣàtìbẹ́ láàfin. So kéèyàn ọjà Aláàfin kìí ṣe proud fún Christian bẹ̀lẹ̀ tàbí pé yóò wà jẹ́ proud fún Mùsùlùmí. Mùsùlùmí wo lọ́wọ́ fẹ́ banújẹ́ pé lóòótọ́ ni conspiracy ni pé wọ́n fẹ́ káwọn ọba ilẹ̀ Yorùbá kan jẹ́ Christian. Bóyá wọ́n rò bí bóyá nígbà tí wọ́n bá fẹ́ take decision fúnlẹ̀ Yorùbá àwọn ọba ni ó take ẹ̀. Ọba tó bá jẹ́ lẹ́bọ bí irú ọba
ẹ̀yìn wa ń bí oko kan bí ọkọ̀ ráwọn oko wò ń bí tó ní òun lágbà tó ti di ọba pé mùsùlùmí lòun lóòótọ́ òun lágbà tó ti di ọba ẹlẹ́bọ lòun kò lè take a decision ọba kankan tó wá ti jẹ́ ẹlẹ́bọ Ọọ̀ni ò lè represent wa làkóńdé nìkún Ọọ̀ni àti ọba ẹlẹ́bọ wọn máa represent ẹlẹ́bọ bọ́ba kírísítẹ̀nì ọba represent kírísítẹ̀nì kọ́ lọ sí kéde o kọ́ lọ represent ẹ̀ ìmáàmù tó bá dúró dáa tó pẹ́ ara rẹ̀ ní mùsùlùmí àtàfà àtàkójọ wa làwọn represent ara wa ó ń kálukú lọ́lẹ́sìn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ majorities làwọn mùsùlùmí nílùú yìí àwa lọ̀gá nínú Yorùbá